àṣẹ promise yìí pé kò sí bàtẹ pèmí mi nígbà yẹn ló wọ́n mọ̀ bẹ́ẹ̀. àtẹwọ́ gbòòdà. tí wàá la máa ṣẹlẹ̀ lẹ́mọ̀ pé àwọn ilé èèyàn mi làwọn ilé èèyàn mi ní ẹ tó bá sọ pé ṣe èèyàn mi fi yàwó ni. olúwa mi Ìgbò ọlá wípé mo nífẹ̀ẹ́ Ìgbòho tọkàntọkàn Ọlọ́run fi connect mi pẹ̀lú wọn láti náà títí ìgbà mo fi parí NC ni gbogbo owó tí mo lò lè di kéèlì ló bá mi gbé. àṣẹ. kèrè ẹ̀ máa sọ pé ẹ̀ tó ń tẹ̀lé mi ọlọ́run ọ̀pọ̀ ọlọ́run ló fi dìde tí sòdòdó tó sá ọlọ́run ọmọ ìwà mi wá ó tún lọ ṣe protest ẹ fi bàbá yẹn lẹ̀ fún wa onítọ́jú wa láì tọ́jú wọn. bàbá Tinubu ni ọlọ́run ló tí mo fi rà ànúgbà. bẹ́ẹ̀ ni sà. àdẹ́gbọ́dọ̀ kí ibi sú olóore. náà bàbá Tinubu wá fẹ́ jáde fún second time bí gbogbo àwọn ẹni iwájú tó ń ṣe ìjọba Nàìjíríà báwọn náà ṣe ṣe second time wọn wọ́n parí ẹ̀ bàbá Tinubu náà gbọ́dọ̀ parí second time. Ìgbò Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. olóyè Mọ́jàsọ́lá tí gbogbo èèyàn kò sí Ìgbòho Òòṣà ó ṣàbẹ̀wò sọ́dọ̀ àwọn ọmọ aláìníyàá ibi tí wọ́n ti fi ẹ̀hónú hàn lórí àwọn ipa ribiribi tí Sunday Ìgbòho ti kó nílẹ̀ Yorùbá ibi tí ẹni tó jẹ́ olórí wọn ti ṣàlàyé pé ó ti pẹ́ tí òun ti fẹ́ràn Sunday Ìgbòho débi pé nígbà tí Sunday Ìgbòho wà ní Kútọ̀nù níbi tí wọ́n mú sí nígbà náà ní òun jà fún Sunday Ìgbòho nígbà náà ibi tí Sunday Ìgbòho ti fìdí ẹ̀ múlẹ̀ wípé níṣẹ́ ni àwọn ọmọ àkàndá yìí wọ́n bá òun níbẹ̀ tí wọ́n sì ń sọ fún ìjọba ìlú náà wípé kí wọ́n fòun sílẹ̀ Sunday Ìgbòho ti wá lọ síbẹ̀ ó ti wá kí wọn wípé ó pé ìfitọ́mọnìyàn ṣe ó wá ń fi dá wọn lójú wípé ìjọba tó wà lóde báyìí tó jẹ́ ìjọba Tinubu wípé kájọ fọwọ́sowọ́pọ̀ ká gbé kínní ọ̀hún sókè wípé àánú lòun gbígbà lórí ìjọba Tinubu àti jẹ́ kí òun máa rìn fanda láàrin àwọn ènìyàn ó wá fi dá wọn lójú wípé mùdùmùdù tó wà nínú ìjọba warawa ohun ìgbéjà kìíní ọ̀hún lòdùn wọn wípé pẹ̀lú àwọn lọ́wọ́ tí ọba Tinubu ṣe fún òun láwọn àkókò tí wọ́n lòun gbọdọ̀ jáde wípé bí kìíní ọ̀hún bá sì ṣe ń jábọ̀ nínú ìjọba ilé èkejì tí Tinubu fẹ́ ṣe wọ́n fi dá wọn lójú wípé ìjọba Tinubu ò ní ìgbàgbé wọn nínú ni àwọn tó wà nílẹ̀ inú wọn mọ̀ púpọ̀ èrí Sunday Ìgbòho gẹ́gẹ́ bí ẹni tí kò gbéraga tó yẹra rẹ̀ sílẹ̀ láti bá wọn ṣe ìpàdé papọ̀ àti bí ó ti lọ ṣe àbẹ̀wò fún wọn. inú gbogbo ọmọ Yorùbá ló dùn nígbà tí wọ́n gbọ́ pé Sunday Ìgbòho lè rìn àjò yìí pé Mọ́jàsọ́lá pé kì í ṣe nìkan tó gbéraga àti olú àti òkúnnà tó fi kára àwọn àkàndá ẹ̀dá òun náà ló ṣetán láti bá rìn àjò inú Mọ́jàsọ́lá dùn pẹ̀lú ẹgbẹ́ ọ̀rọ̀ pọ̀ nínú orí kọ́kọ́ wọn fi kíní ọ̀hún wà inú Sunday Ìgbòho dùn kọ́ gbogbo àwọn ọmọ àkàndá inú wọn sì dùn láti rí Sunday Ìgbòho bẹ́ẹ̀ ló fi wọn lọ́kàn balẹ̀ wípé àwọn òjẹni tí wọ́n gbàgbé láwùjọ wa àwọn àgbà wọn fi hàn wọn fọ́nrán ọ̀hún wá ibi tí Sunday Ìgbòho ti ṣàbẹ̀wò síbẹ̀ àti bí wọ́n sì ti dùn tó láti gba Sunday Ìgbòho lálejò tó wá gbégbá àkọ́kọ́ lẹ́yìn wá àbí tí ẹ̀yìn wá òṣùgbọ́n ẹ̀ ti tẹ subscribe button síbẹ̀ àwọn àgbà ẹni ẹ bá wa tẹ̀ síbẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwọn náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ wọ́n mú gbàgbé láti tẹ̀lé kúrò kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbà kó gbàtà bá ti wà lórí ètò ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹja wò fọ́nrán ọ̀hún ibi tí Sunday Ìgbòho ti ṣàbẹ̀wò sí àwọn àkàndá ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ wọ́n gbàgbé láti tẹ subscribe button síbẹ̀ àtàkùn pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bala hall ibẹ̀ náà ní kẹ̀tẹ̀ láti máa rán yín létí bí kìí náà bá ṣe ń jábọ́ bí àpò lórí ọmọ Yorùbá àtàtà yìí dà. torí àwọn kan máa ń sọ wípé gbogbo nǹkan tá à ń ṣe Ìgbòho ràn wá mo rán yín jù Ìgbòho dá wa mọ̀ ó dá yín mọ̀ Ìgbòho ẹnì kankan wa. ìwòrè yẹn náà sọ bẹ́ẹ̀. orin yẹn tí mo ṣe sàlọ́dún náà lọ́hùn Sàolúwa mi owó tí mi rí nílé ayé mi torí pé mo fi ọlá olóyè mo fi ṣe ohun tí mo ṣe àwọn èèyàn fún mi. kò wá sí mo wá sọ nígbà náà wípé kò sí kan téèyàn fẹ́ ṣe fún mi mi ò lè sọ wípé màá fẹnu tí tó fi gbé mi dìde tó wá fi bolúwa mi jẹ́. ọba àwọn Fúlàní àwọn tó lójú méjèèjì tó ń rìnà tí wọ́n súnmọ́ mi jù wọ́n lọ́wọ́ wá orí kan fà mú lọ́wọ́ dọ́dọ̀ mi òun ló mú mi kíṣẹ́ ẹlẹ́dàá ẹ̀ bẹ́ẹ̀ ni Olúwa mi. pé o nífẹ̀ẹ́ mi tán ó ní ẹ fà mí lọ́wọ́ dọ́dọ̀ bàbá mi mo fẹ́ rí tóbi ti ẹ̀ lójú tí ìbèrè mo fẹ́ fọ́ mi ẹ bá fẹ́ gbóhùn rẹ̀ mo fẹ́ fọ́ mi ó lè wà àwọn tó lójú méjèèjì tó ń súnmọ́ mi wọn wá mi wá tó ń jẹ tó ń súnmọ́ mi dáadáa tó ń ti ń jẹ pẹ̀lú mi ti pẹ́ pẹ̀lú bẹ̀rẹ̀ sọ́ọ̀gù Yorùbá ni wọn wá mi wá ìkẹ́mbẹ́ mi sì fa tájọ́ ń kiri kò dé Kútọ̀nù ọmọ nẹ́bẹ̀. ẹkùn ọkọ̀ Fúlàní. ẹkùn ọkọ̀ dáná. wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé mi tọ́ ti kọ́lé wọ́n kò sógbó. ó kéré ẹ̀ máa ń sọ pé ẹ̀ tó ń tẹ̀lé mi tó lọ́mọ pé ọlọ́run ló fi dìde tí sòdòdó tó sá òun lọ́lọ́run. ipò àtà tó bí wọn. ọmọ ìwà mi wá ó tún lọ ṣe protest pé ẹ fi bàbá yẹn lẹ̀ fún wa onítọ́jú wa láì tọ́jú wọn ó lè mi mọ̀ fáwọn olóúnjẹ láì fún olóúnjẹ ó lè mi mọ̀ fáwọn olówó táwọn fi ń wà báwọn ṣe wà yìí ọlọ́run sunkún sí
ìjọba bẹ̀rẹ̀ lọ́rùn ẹ̀mbásì bẹ̀rẹ̀ wọ́n kóra wọn lọ gbogbo wọn kó ìjọba yẹn wọ́n pọ̀ wọ́n blọ́ọ̀kù títí wọ́n blọ́ọ̀kù ẹ̀mbásì wọ́n sunkún sí wọn lọ́rùn bẹ̀ pé yẹ fọ́kùnrin ilẹ̀ fún wa wọn ò dẹ̀ fọ́ wọn ò bí mi nígbà wọn ò jẹ ẹ̀fọ́ kàn mí ẹ tó ń bá mi jẹ tó súnmọ́ àwọn ọmọ tí ń tẹ̀lé mi tó ti kọ́lé tó ń lo mọ́tò tó ń lọ ìlú ìgbókò tí wọn wá mi wá wò mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. torí àwọn kan máa ń sọ wípé gbogbo nǹkan tá à ń ṣe Ìgbòho ò rán wa mo rán yín jù Ìgbòho ò dá wa mọ̀ ó dá yín mọ̀ Ìgbòho ẹnì kankan wa. ìwòrè yẹn náà sọ bẹ́ẹ̀ ṣé wọ́n kiri mọ́tò náà. Ìgbòho. mo wà ní mọ́tò ọ̀nù bẹ́ẹ̀ ni sà olúwa mi. sá bẹ́ẹ̀ ni sà yẹ́sà olúwa mi. yẹ́sà láti bẹ̀rẹ̀ tí a ti wá ń ṣe gbogbo tá à ń ṣe tàbí tẹ̀lé olúwa mi. Bàbá olúwa kábíyèsí ọmọlárajà máa ń tò ní ìgbìmọ̀. Allah àṣírí ẹ̀jẹ̀ gbọ́ lẹ́nu mi. Allah. wọ́n súnmọ́ mi àti bàbá ó máa mọ̀ fún bàbá òkè tó lè sanwó. bàbá ni máa ń tò ní ìgbìmọ̀. sẹ́ni tí mọ̀ ló fẹ́ kí ló fẹ́. ìjọba bá gbà pọ̀ la ètò ìgbìmọ̀ tó ń lọ bẹ́ẹ̀ ṣe fún mi sínú àwọn olùkọ́ àmì àwọn náà. bẹ́ẹ̀ ni torí pé àbílí pé ọlọ́run bá lọ bá bá bẹ́ẹ̀ ni ẹni tẹ́ bá tún wá gbà bẹ́ẹ̀ torí pé ọlá rẹ̀ mo fi ń káàkiri mo fi ń lò ń bá ẹ̀ bí ẹ̀ máa fẹ́ máa lọ́mọ náà. wọ́n ń lo pé ọmọ ládọjà ní lọ sọ́dọ̀ gbogbo àwọn bàbá mi lọ lákàtúntì báyọ̀ sí àwọn ẹ̀dá náà báyìí wọn náà ń bẹ̀rẹ̀ kẹ́ ìdánù ayé báyìí wọ́n á tún kọ́ bàbá ládọjà sínú àwọn tọ́jú mímí kó wọn sọ́ni ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ ládọjà ni wọ́n á ṣe dáadáa fún mi. ọmọ ilé ìnira olúwa mi rè é kéré. torí pé mo lóyè àgbà mo ń fọlá yín jẹ. ó sì fi jẹun gbó. mo ń fọlá yín mo fi àṣírí kò síbi tí bá dé olúwa mi kan 100 tí bá lọ́mọ olóyè mi mi wọ́n máa ń gbà fún mi. 100 ọlọ́run tí mo gbà fún ọ. kò wá sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí olóyè tí mi wà ní jáde tán. mo máa ń sọ wípé kò kí ń ṣe owó ní loyalty kò dẹ̀ kí ń ṣe bí wọ́n pé èèyàn fẹ́ jẹ nǹkan kan. bẹ́ẹ̀ni but ẹni téèyàn bá nífẹ̀ẹ́ bàbá tó bí mi bàbá mi Sunday ló ń jẹ́ bàbá tó bí mi Sunday ló ń jẹ́ kó tó di pé mo súnmọ́ olóyè kí tó bá wọn sọ̀rọ̀ rárá ni mo ti ní wọn láti 2018 torí mo máa ń wo olóyè lórí àwọn kíní live stream kan tó máa ń sọ̀rọ̀ àwọn ilẹ̀ Yorùbá láti bẹ̀rẹ̀ ni mo ti gbà fún olóyè tí mo ti nífẹ̀ẹ́ wọn gan àmísà nígbà tó di 2021 tí mo láǹfààní àti ṣe orí kan fún olúwa mi mo ṣe orí náà ní lọ́dún náà lọ́hùn ó lẹ́ni tó wá láǹfààní tó wá jẹ́ kẹ́ gbọ́n ṣùgbọ́n orí yẹn tí mo ṣe sà lọ́dún náà lọ́hùn sà olúwa mi owó tí mi rí nílé ayé mi torí pé mo fi ọlá olóyè mo fi ṣe ohun tí mo ṣe àwọn èèyàn fún mi. kò wá sí mo wá sọ nígbà náà wípé kò sí kan téèyàn fẹ́ ṣe fún mi mi ò lè sọ wípé màá fẹnu tí tó fi gbé mi dìde tó wá fi bolúwa mi jẹ. torí nígbà tí gbogbo ẹ̀rí ní 2022 ẹni tí mo wà pẹ̀lú ẹ̀ǹgbà náà tí mi ò ní dárúkọ wọ́n sọ wípé jáde kó gbogbo torí wípé ẹni ẹ ló ń sanwó skul mi ló ń fún mi lówó lé ó nà fún mi lówó oṣooṣù mo ní ágé mi ò lè ṣe tó lóye bá ṣe ẹ̀yìn ààyè ọ̀tọ̀ nìyẹn bọ̀ fún èmi lọ́dún náà lọ́hùn mo gbà fún Ọlọ́run torí gbogbo nǹkan tó ṣe wọ́n stop ẹ̀ ṣùgbọ́n mo á ní tí ò bá sí Ọlọ́run lẹ́yìn Ìgbòho ló kù lójú àfitì ní kò wá ju bí oṣù méjì lọ Ọlọ́run ṣe ìyanu Ọlọ́run connect pẹ̀lú Lady K ọlá wípé mo nífẹ̀ẹ́ Ìgbòho tọkàntọkàn Ọlọ́run fi connect mi pẹ̀lú wọn láti náà títí ìgbà mo fi parí NC ni gbogbo owó tí mo lò Lady K ló bá mi gbé. àṣẹ Lady K pẹ̀lú dáàdì mi torí kò síbi tí bá ti di Mr Wisdom tí bá ń ṣe fídíò mo máa ń wò ó pé tí bá sọ̀rọ̀ tí ò bá dáa torí Mr Wisdom wọ́n máa ń wò mí tí mo dẹ̀ mọ̀ mi ò gbọ́dọ̀ ṣe fracas mi ì dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ àsọdùn torí pé ara ẹni tí mo ti ń tààfù yà àti ọgbọ́n nìyí ọjọ́ tí mo ti ń rí fídíò wọn nínú mi ti máa tí ì bá ní nǹkan tí mo ń ṣe olúwa mi máa jókòó ti program Mr Wisdom máa gbọ́ àmú information máa dẹ̀ mú àwọn kọ̀ọ̀kan tó bá jẹ́ bí òye Yorùbá tí mò ń lò lénìí àtẹnu wọn ni mo ti máa ń gbọ́ gbogbo àlàkalẹ̀ pé a fẹ́ ṣètò ní social media àtẹnu Mr Wisdom ni torí mo rí wọn bí ẹ̀dá tí ò kí ń kúrò láàyè ibi tí wọ́n wà Ọlọ́run gbà fún wọn jù bẹ́ẹ̀ lọ kò dẹ̀ ní parọ́ fún bàbá mi wá sí ibi tí bá ti rí wọn inú wọn máa ń dùn sí mi ni ìdí tí mo dẹ̀ ti fi gbà fún inú ni wípé kò síbi tó lọ mi bá ti rí mi kí n wà láàárín ọ̀pọ̀ èèyàn
wọ́n máa ní kó lọ pè mí wá torí wípé mo á máa wò pé kí ni mo jẹ́ tí bá wá sọ wípé mo fẹ́ ṣe nǹkan kan lẹ́yìn olúwa mi abáramúrèdí ẹ̀dá ni mí torí pé ibi tí mo ti jẹ tí bá ní mo fẹ́ babẹ̀ jẹ́ tèmi náà máa bàjẹ́ ní olúwa mi. àbẹ̀sẹ̀ ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ láíláí. olúwa mi tí bá dalẹ̀ ní ẹ̀sà ọlọ́run ní bá tiẹ̀ jẹ́. torí ẹ̀mí ò lè dalẹ̀ Ìgbòho. ẹ̀yin ẹni wá bẹ́ẹ̀ ni olúwa mi ọlọ́run ní bá tiẹ̀. bẹ́ẹ̀ ni sọlúwa mi. ìyẹn ní mí ó lè dalẹ̀ ìgbé gẹ́gẹ́ èèyàn kì í gbé tán bẹ́ẹ̀ ni sọlúwa mi. wọ́n tí ẹ bá ń lè ṣe yẹn ìyá sìn kan tí ò yẹ kí ẹ ní parẹ́ láéláé. ọmọ lórí ìfẹ́kọrin lọ́dà wa rẹ̀ ó ní àwòrán náà fi àwòrán ẹni tí ó mú ọlọ́run máa fi àwòrán yóò gbé náà níbi ọlọ́run máa fi àwòrán rẹ̀ mọ́lẹ̀ ọlọ́run máa fi àwòrán rẹ̀ ẹni tí ó mú ẹ ó máa rí àwòrán rẹ̀ á sì sí ọ lórí wọ́n lè gbàgbé láéláé orí tí ò lè tán ọlọ́run bá ń ṣe ọlọ́run àṣẹ ọba tó ní mí tó mọ̀ mí òun ló mọ̀ mí òun ló ní mí òun ló mọ bí mo ti jẹ́ òun ló dá mi bẹ́ẹ̀ tí o lè sọ ọ̀rọ̀ táwọn sọ yìí ọmọ láti ibi tí ọlọ́run ti láti tó sọ ọlọ́run ní kí ìṣẹ̀ tó sọ ẹni tí ò bá mọ lórí ẹ̀dá ìdí kọ́ mo dákẹ́ àlè dákẹ́ tó dà ọlọ́run ni mo dá ẹ̀dá lákẹ́ ọlọ́run ti dá wa lákẹ́ ọlọ́run ọba kò ní dá wa lákẹ́ ọ̀hún táwọn sọ fún mi pé ọ̀rọ̀ tí ń sọ ní ìdí sórí ìdílé mọ́ ọ̀rọ̀ tí ń sọ láyé òtútù mọ́ ọba ìdílé tí lẹ́yìn ọmọ mi òun ló gẹ́gẹ́ mọ́ sọ aláwọ̀ sọ fọlọ́ kẹ́kọ̀ọ́ mi sí ẹ ẹ̀kọ́ tó lè tẹ́ ẹ́ olúwa mi kò lè jù ẹni náà ó lè sẹ́ ẹ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́ ìyẹn ní mi ṣe màláìka mi ṣe àdánù ó lè sẹ́ ẹ̀ ọkùnrin bàbá lọ́wọ́ ìyá tí mò ń lọ fún mọ́ ọlọ́run tí mo ṣe tẹ́mi ṣe bàbá rí mi ọmọ tí bàbá mọ́ mójú kúrò ní. olúwa wa kékeré lẹ́yìn bàbá wa wà rí. bàbá mi lára yàtọ̀ tó tọ́jú àwọn tó lọ́ọ́ fáyọ̀ sí lọ́nà ó sì ṣe náà orí ṣẹ́gun mímu ó ti ṣe dáadáa ọlá pé bàbá yẹn dà sí wọn dà sí bàbá nílẹ̀ wọn gbà àwọn wọlé àgbọn bàbá wọn wọn lẹ́sìn mọ́ àwọn pípí àwọn olórí ilé ẹ̀dá wọn kílẹ̀ God bless you ẹ o ọ̀là ló sì yá kíákíá ẹ wọ́n lùdà máa yẹn so bọ́lọ̀ ṣe rí bọ́lọ̀ ṣe dáyà ẹ̀ nìyẹn tí wàhálà bá ṣẹlẹ̀ lẹ́mọ̀ pé àwọn ilé èèyàn mi làwọn ilé èèyàn mi ní ẹ tó bá sọ pé ṣe èèyàn mi ó ti yà wò ni. olúwa mi Ìgbò mo lè promise yín pé kò sí bàtẹ́ pèmí tí mi nílá yín ló wọ́ mọ̀ bẹ́ẹ̀. àtẹ̀wọ́ Ìgbòho dà. kò nídìí kí n sìn kan fún yín káyọ̀ gbọ́ ká gbé sórí íńtánẹ̀tì. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni olúwa mi bẹ́ẹ̀ ni mo mọ̀ dáadáa. n gbọ́dọ̀ fẹ́ sìn kan fún yín kí wọ́n máa dógbẹ́ ṣe fídíò yín kò dáa. wow bẹ́ẹ̀ ni pé mi kò nífẹ̀ẹ́ yín. àtẹ̀wọ́ Ìgbòho dà lẹ́sẹ̀. àwọn máa ṣe yẹn fúnra wa tó nìkan kò ní mọ̀ gbogbo ilẹ̀ máa kọ́lé fúnra rẹ̀. olúwa mi. ẹ máa tó mọ́tò. àṣẹwà. bẹ́ẹ̀ tí ẹ̀rí náà wáyé bá dírẹ́fà. àṣẹwà. tẹ́ mọ̀ sanwó fún. bẹ́ẹ̀ni. ẹni tó rí náà mọ̀ wá. bẹ́ẹ̀ni. ẹni tó rí náà òun náà mọ̀ wá mọ́tò tí ó mọ̀ gbé iṣẹ́. yóò tàbá àwọn mọ́tò. bẹ́ẹ̀ni yóò tún mọ̀ wá yín fọ̀. àṣẹ. bẹ́ẹ̀ni mo sọ. ẹni tó bá rí náà ẹ̀yin ò rí náà ṣùgbọ́n tó rí náà òun náà mọ̀ mójútó dúkìá yìí. tẹ́ mọ̀ sanwó sọ. látàwọn tó lọ dé. torí pé èèyàn dáadáa ní wàláhì ọlọ́dọ́lẹ̀ mi mo búra orúkọ ọlọ́dọ́ ní èèyàn dáadáa ní ẹ̀ sì ní dídá dáradára. ẹ̀ ní tọrọ jẹ tẹ́ mo ti rí irú èèyàn bíi ti rí tó nílé tó ní dúkìá dáadáa ọjọ́ rẹ mi yes tó ní dúkìá mo máa ń wò bí ìgbà yẹn gan mi tó tiẹ̀ sí mi nǹkan máa ń wò pé nígbà tẹ́ tí ò lójú rárá ìgbà mo ń gbé nífẹ̀ẹ́ tó tí ò lójú tó ní nǹkan wá èmi tí mo lójú ọ̀rẹ́ mi dẹ̀ ni ọdẹ ilẹ̀ tó ń wà ọmọ wa wá sílé ọ̀dọ̀ mi láyọ̀ fámìlì ọmọ wa kí mi ó lè wà lọ́dọ̀ mi látàárọ̀ dòwò lájọ mo sọ̀rọ̀ àmọ̀ ṣeré àwọn òwò pé ọ̀rẹ́ mi wọ̀ yìí kò sí rí nà bó ní ti ń rówó èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ kó so gbòó èmi gẹ́gẹ́ mo sọ̀rọ̀ nínú ara mi kó tó lè gbé àwọn kò sí ohun tí ń dògbòó gẹ̀nà mo tún dára mi padà mo dá lága mi padà mo tún dògbòó àánú ló wà àánú ọlọ́run wà ṣùgbọ́n kò so gbòó ọlọ́gbàdà ọ̀wọ́ ìwà tó ní onílé ní dúkìá ó tó lóko gbogbo
Ọ̀rẹ́ rí iná méjèèjì báyìí. Ọlọ́run ìyàwó ẹ̀ fáìn gan. Tó máa ti ọ̀rẹ́ mi títí báyìí. Ẹni jábọ́ láíláí. Aya rere lọ́lọ́run fún yín. Ọkọ rere lọ́lọ́run fún yín. Ẹni dààmú. Ẹni dẹ́jọ́ mọ̀ tọrọ jẹ. Ọwọ́ yẹn kẹ́sọ́ jẹ. Ọlọ́run fi gbogbo ayé yọrọ yìí lọ́wọ́. Ọlọ́run fi fi àyàn méjì bẹ́ẹ̀ ni. Kó pààyàn lórí tó bá pààyàn lórí yóò sì fi ọ̀rọ̀mọ́ wa pọ̀. Ẹ sọ bí kí ló ti dé kíláàsì parí tó. Èyí á bí dìde ń dè. Ọ̀nà yìí tí ò yí. Ọ̀yí tí ò yí. Gbogbo lára ó nìyẹn. Ẹ sọ bí kíláàsì parí dé pàpọ̀. Ọlọ́run bá pààyàn lórí yóò fi gbọ̀rọ̀ pò. Ọlọ́run ní ṣe bóyá ṣe yìí. Ó tún mọ̀ jogún owó fún yín. Yóò jogún ìyàtọ̀ lá fún yín. Bẹ́ẹ̀ni àwọn àkàndá èèyàn bíi ti wọ́n mọ̀ fi ti kọ́ ẹ̀kọ́. Bí àwọn àkàndá kan làwọn eléyìí tí wọ́n tọrọ jẹ. Wọ́n rò pé báwọn ṣe wà àwọn sì lè struggle àwọn sì lè make it. Tẹ́ bá ń gbọ́ ìbò lẹ́nu bọ̀bọ̀ ẹ̀ rò pé ẹ̀tọ́ àwọn tá a rí náà lè sọ ìbò ẹ̀. Bí tó ń lọ́pọ̀lọ́dé wọ́n mọ̀ ń wò ní bí ọwọ́ yóò dé bóòlù sí ń tàwé lọ́wọ́ lórí akọ̀n báwo ni tí o tó dẹ̀ ń pọ̀ nǹkan tó ń táì ó dẹ̀ so ìbò tó dírámánà lẹ́nu ẹ̀ Ọlọ́run ní baraka yẹ o dúpẹ́ púpọ̀ gan dúpẹ́ fún àdótì mi o Ọlọ́run bá mi dótì mi Ọlọ́run ní fi ilẹ̀ bàtà sílé tí gbogbo nǹkan lè àjọ wà náà ni àti mo tún wá délé sí àtúndọ̀ wà nígbà tí nǹkan bá ti fi ń dẹ̀ àjọmọ̀ dẹ̀ náà so mo sì rí ara òkè ní ọ̀gẹ̀dẹ̀ kọ́mọ́dẹ̀ arọ́mọdẹ̀ yìí ni arọ ní ọ̀gẹ̀dẹ̀ kọ́mọ́dẹ̀ wàlá arọ́mọdẹ̀ yìí ni òní burúburú kí ẹ̀dì ẹ̀wọ̀n débi ẹ̀yìn rẹ̀ gbogbo ọ̀nà yòówù kálábòsí kálábòrú ọ̀pọ̀tọ̀ ẹ̀ débi orí ẹlẹ́jà fi gbénu bú ẹ̀ bí rọrùn lórí ayé ìdààmú ò ní jẹ́ ti àwọn tó nífẹ̀ẹ́ wa dáadáa gbogbo olólùfẹ́ wa ìdààmú ò ní jẹ́ tẹ̀lé nítorí pé irú wa ní olólùfẹ́ la ní ẹ wo èèyàn tó ń fẹ́ràn wa táwọn ọmọ wọn rí bẹ́ẹ̀ni táàmù wọn rí àmọ́ bí wọ́n ti wá wọ́n sì tẹ́ bá dẹ̀ gbọ́ pé àtàn bá gbogbo ẹni ẹ tán kẹ́ bá ń sọ pé aṣọ tí ọ̀dà wọ́n ní wọ́n ní aṣọ tó dà ìfẹ́ ni kéèyàn bá nífẹ̀ẹ́ yẹn jù ẹ̀ ní wo sáìdì pé ẹ̀ ní wo àìdá rẹ̀ ìgbẹ́ tó bá ṣe tó dá lẹ́kọ̀ọ́ ayé ò ní wo àìdá yín ẹnu mọ̀ wọ́n sì máa rí nìyẹn ẹ̀ ọ́ ní olúwa wa. olúwa ti dà ọlọ́run ṣe é fún yẹn ẹni tó gbé yẹn ló lọ́kọ̀ fún yẹn. Ṣé bá fẹ́ torí ẹni tí ẹni tí gbóró wọn tẹ bá fẹ́ ẹ lọ́kọ̀lọ́kọ̀ ní abẹ́ wọ́n tẹ bá jọ plan ní ìlú ayé láti lórí sí ẹjọ́ wọn sọ̀rọ̀ nílé pé kí ló ṣẹlẹ̀ ẹ̀tí wọ́n ń bẹ̀ wáyé táwọn yóò bá ń bá mi sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ òtítọ́ bílẹ̀ ọ̀gbẹ́ni jẹ́ kó rí pé àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ sí gan. Olúwa mi sà ẹ̀ sí bàbá rẹ̀. títẹ̀síwájú sí mo dúpọ́ lọ gbogbo àwọn tí mo support mi látàrí mo specialize bọ̀dá mi máa bẹ̀rẹ̀ àkóso gbogbo lóde yàrá mẹ́fà wọ́n pọ̀ gan tí mi máa dárúkọ sá látara àwọn nǹkan wọ̀nyí wíwá táwa wá bí ilé ní sàlúwà mi àwa táwa bí ilé ní kiri apọ̀ gan torí mo ti ní platform tó jẹ́ tolúwa mi. Gbogbo àwọn méjì àyẹn ló máa ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ èyí dára ni bẹ́ẹ̀ ni ìgbàfún yìí ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni alájà fún ara bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn méjì àyẹn pátápátá wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n sọ pé ọmọ alùbáríkà ọmọ alùbáríkà lọ́dẹ̀ wọ́n kẹ́ sọ̀rọ̀ dáadáa. Number one kó ìsìn àgbà bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá mi tí mo gbà fún yìí. Ọ̀gbẹ́ni Bọ́bí gbogbo wọn ló máa ń sọ̀rọ̀ dáadáa. Gbogbo àwọn ọ̀gbẹ́ni Bọ́bí yẹn ti kò fi wọn lè dáhùn. Àwọn tó yẹ kí mo ti àlọ fún ìbò. Bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni Bọ́bí yẹn máa bá yín fún mi. Bẹ́ẹ̀ ni ọmọ mi. bẹ́ẹ̀ ni Báwo ni ẹ rí? bẹ́ẹ̀ ni Sẹ́ni gbàgbọ́. Mi ò rí Yorùbá wò ní kò rí lórí. kábíyèsí ọ̀nà. Mi ò rí mi ò mọ̀ rí lórí jọ̀wọ́ yìí. Bẹ́ẹ̀ nígbà tẹ́lẹ̀ ti bẹ́ẹ̀ gbé gbà. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn bẹ́ẹ̀ mi ò mọ̀ wọ́n rí. mọ̀ ọ̀pọ̀lọpọ̀ kan máa tẹ̀lé olúwa mi lọ. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀ máa lò tó. Ẹ mọ̀ lọ sọ ọdún dé mẹ́rin. Èmi ọ̀pọ̀lọpọ̀ kẹ́ mọ̀ lọ gbé mẹ́rin. Ọ̀pọ̀lọpọ̀ kẹ́ mú kẹ́ra tíkẹ̀ nígbà tó ń rí kẹ̀kẹ́ sí lọ́nà kẹ̀kẹ́ dé. Olú pé Áfíríkà ìlú tó dáa rẹ̀. Wẹ́dà wa ta ókè pápẹ́. Bẹ́ẹ̀ ni sà. Gbogbo ìgbésí ayé wa láfíríkà ní gbogbo ìtàkùn ogun fún wa ní wẹ́dà ní gbogbo nǹkan. Pápẹ́. Tẹ̀sán náà ṣùgbọ́n tó
ẹni tó máa bá torí bá dá ẹ̀sìn ìyẹn náà nìyẹn máa ń gbé náà lọ́wọ́ áfíríkà wa láti àwọn náà bí ẹ̀ ṣe rí nìyẹn ṣùgbọ́n pé kí ẹ mọ lọ gbọ́dọ̀ ìlú ìbẹ̀lọ̀ ẹ lọ lóde ẹ sáyé ṣe fún gbádùn ẹ̀sọ́ pé ẹ bá mi jẹ ẹtí mi wò bá mi yọjú mi wò ká sanwó fún ayé ẹ bẹ́ẹ̀ wò kẹ́ni tó máa ẹ̀rọ ìka ìyáàbá wíńdò lónìí káwọn ọmọdé mọ̀ ọ̀rọ̀ ìka ẹ̀rí bá àwọn ọmọ tó dáa ìyàwó ọdún náà mo lọ sí ọgbẹ́ ìpè yìí ìyàwó mọ̀ ẹgbẹ́ kan wọ́n ọmọ tó lè mọ̀ sáà ọmọ òṣogùn sàádì ọmọ òṣogùn ni àti ní kọ́ṣẹ́dì ọ̀gá àti ní kọ́ṣẹ́dì àti tẹ̀lé mu. ọmọ olóògbé àgbájọ ọmọ ọmọkọ́lá ọmọ nílé ìrọ́ ni ó ọlọ́dẹ bó jìnà rẹ̀ gẹ́gẹ́ èyí wọ́n pẹ̀lú ìyẹn láti ọdún yẹn wà ní sẹ́yìn kí ṣe pé ọmọ mẹ́jẹ́ kí wọ́n lò rẹ̀ kí ṣe wọ́n sùn kẹ́kẹ́ kí wọ́n tètè gbọ́ sí wọn lẹ́nu rẹ̀ ọmọ àtùn wọn ọmọ ìka òun fi wo àwọn nǹkan tí mo ti ń ṣe wọ́n á gbèsè ra pé èyí tó máa ń ṣe tó máa ń dùn mọ́ mi pọ̀ ju tó ṣe ọgbẹ́ yìí tẹ́ bóyá pé àmì kí omi à ń tẹ́ lábàrá àwọn aṣọ ọ̀sẹ̀ pẹ̀ ọ̀wọ́n tó padà nígbà tí wọ́n tó ọmọ gbọ́ ọgbọ́n tí mo sọ fún ẹ àìmọ̀ ìyẹn ni ọmọ lọ sọ̀rọ̀ nípa ọlọ́nà tí ó dáadáa ọmọ bàbí jẹ́ fún wọn bàbá máa wò pé ó ti ṣe dáadáa fún mi ọ̀rọ̀ tẹ́ sọ ìjẹ́ bẹ́ẹ̀ ni bàbá ò gbèsè ra wọn tí wọ́n bá sọ̀rọ̀ fún bàbá bàbá ó ṣẹlẹ̀ sí bàbá olúwa ni wọ́n sọ pé ìwú nǹkan tó ń sọ yìí ìwò rí bẹ́ẹ̀ wọ́n parọ́ mọ́ mi irú ẹ̀ wọ́n ń wáyé bẹ́ẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàkùrọ̀ tó lè bí rẹ̀ ó ti yẹ àbúrò mi ló jẹ́ náà mọ́lẹ̀ náà ojú lámi lọ́la lámi lọ́la lápá wíwú àbúrò mi lọ́la ní àwọn akẹ́kọ̀ọ́ tó kù kà bẹ́ẹ̀. Ẹ̀fọn ọkọ̀ Buhari. Èsì ló rẹ́ mi tán. Láti wáyà owó kan ni mo rí. Wọ́n rí tí mo rú káàkiri ọjọ́ ìlú náà. Kò sí o. Ọmọ ní pé ẹlẹ́yìn ẹsẹ̀ slow. Ọlọ́ nípa ayẹrẹ. Àjọ bára wa pẹ́ra rẹ̀. Bàbá ṣe bẹ̀rẹ̀, ok, àjọ bẹ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ni, débi tó délé ni àti ibi tẹwà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwa wá. A sì jọ fọ́ra wa bẹ́ẹ̀. Àṣẹ wa bẹ́ẹ̀ ni sà. A fẹ́ mọ ibi tó lùwà mi wà lọ́wọ́ báyìí. A fẹ́ tẹ̀lé Ìgbòho 100%. A fẹ́ ṣe lórí kámẹ́rà. Ìyá àwọn àkàndá. Bẹ́ẹ̀ ni kọ̀dúnà. Yẹ́sà. Ẹni sọ̀rọ̀ ẹ̀jọ̀ ní gbogbo state tó wà ní South West. Coordinator wà lẹ́kìtì tó jẹ́ ti Sunday Igboho. Ó wà l'Ondo. Ó wà l'Ogun State. Ó wà l'Ọ̀ṣun. Ó wà l'Èkó. Bọ̀dádì torí wípé owó mọ́tò yẹn rí bákan gbogbo tàwábí lẹ́nì àgbò lọ́wọ́ anybody. We tax ourselves láti wábí lẹ́nì. Àwa wá torí pé nígbà kan a ti tẹ̀lé olóyè. Even ẹ̀mí àtàwọn àbáyé àjọ lọ sí sẹ́yìn ni. A ṣèbúra lẹ́yìn olóyè. Bẹ́ẹ̀ ni olúwa mi. Mo wá sọ fún wípé ohun táwa fẹ́ ṣe a gbọ́dọ̀ ṣe físíkà kò kí sórí kámẹ́rà. A fẹ́ gbọ́ látẹnu olúwa mi. Ibi tó lúwa mi ibi tó má dé ń lọ làwa ń lọ 100%. Àwa tí a jẹ́ àkàndá ẹ̀dá. Òun ní káwá báyìí wọlé. Bẹ́ẹ̀ ni sà. Torí làwọn ẹ̀rẹ́ olúwa mi àwọn kan wá látẹ̀kọ́ àwọn kan wá látọ̀ṣun. Bẹ́ẹ̀ ni àwọn kan wá látọ̀yọ́ àwọn kan wá láti Ìbàdàn. Tabakọ̀ bí a máa lọ fún àwọn tó kù wa ní feedback. Bẹ́ẹ̀ ni sà. Now, sẹ́sìn tẹ bèrè yẹn dà. Nínú ò lè jà fún ẹ̀tọ́ yìí. Lọ́wọ́ ta wà ẹ̀. Bàbá Tinubu fẹ́ ṣe second time. Ọlọ́run ló pe ẹ̀yin fúnra yín. Ẹ mọ ohun tó fi nílẹ̀. Bẹ́ẹ̀ ni. Àbí ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ ni olúwa mi. Ọmọ wọn nílà bí tolókè méjì ká. God bless you. Àgbọ̀yé sàlù àyè. Bàbá Tinubu ni ọlọ́run lò tí mo fi rà àánú gbà. Bẹ́ẹ̀ ni sà.
àdẹ́gbọ́dọ̀ kí ibi sú olóore. bẹ́ẹ̀ni. Now, bàbá Tinubu wá fẹ́ jáde fún second time. Bí gbogbo àwọn ẹni iwájú tó ń ṣe ìjọba Nàìjíríà. Wọ́n náà ṣe second time wọn. Wọ́n parí ẹ̀. Bàbá Tinubu náà gbọ́dọ̀ parí second time. Igbó! 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 Ẹni mọ́ olúwa mi. Olúgbé Yorùbá ni bàbá tó ti wá. Àwọn ọlọ́kàn. Ẹ tí ọba ti wá gba INEC gẹ́gẹ́ bí determination wa tẹ́lẹ̀ pé àní gba PPC àní dìbò. Mọ́tò nígbà tó lọ́ọ́ tí wàá jẹ́ kí a rí àánú bàbá tó bọ̀ bàbá tí bàbá dẹ̀ jẹ́ Yorùbá bíi tiwa. A ní láti wá fa ayọ̀lá òru wá fa àgbà PPC wa láti fi dìbò second time fún bàbá. So èmi nìyẹn bàbá ó lè ṣe ẹlẹ́ẹ̀kejì wọn ọdún rọ̀ fún Ọlọ́run ló ń bẹ̀. So now èmi máa wá sọ fún bàbá pé èmi náà ní àwọn àbúrò wọ́n jẹ́ àkàndá ẹ̀dá tó jẹ́ fọ́lọ́run dèmi àti wọn pọ̀ èmi àti wọn lọ́lọ́run dàpọ̀ ilé ẹ̀fẹ̀ ràn mí lọ́wọ́ kí n fún wọn gbogbo nǹkan tọ́lọ́run bá wà ní kí n gbà látọ̀dọ̀ wọn kí n fún yín tó ní fún yín tí mo bá gbé mọ́tò mi ọlọ́run bá tọ́ la ẹ̀ tọ́lọ̀ fọ́ yín. Olúwa mi. Àtẹ́wọ́ ìdá. Àtẹ́wọ́ ìdá. Jímọ̀. Jímọ̀. Olúwa mi jímọ̀. Yẹ́sà sọ́ndé ọmọ adé ẹ̀hún kí wọ́n fún yín béèrè. Èmi máa bá yín béèrè ẹ̀tọ́ yín. Ọ̀dà àtẹ́wọ́ ìgbòho. Ní gbogbo ìgbà tọ́lọ̀ ti dá mi tó ti dá mi mọ́ yín àtẹ̀jọ́ ń ṣe wàhálà káàkiri gbàgbé mi ìṣẹ̀lẹ̀ kan bẹ́ẹ̀ ni èmi náà ò ní gbàgbé mi Ọlọ́run bá tó ní mí kò ní gbàgbé mi torí pé Ọlọ́run bá ní ò ní gbàgbé mi tèmi ò bá ti gbàgbé Ọlọ́run ò gbàgbé yín. Gbogbo àwọn ọba tó ń jà fún mi yẹn èmi ò tẹ́ mọ̀ kọ́ lè mọ rántí mi ṣùgbọ́n bàtọ́ lọ́wọ́ wọn rántí mi yóò mọ àwọn bàbá yẹn ti pé ẹ lọ bá president kẹgbà Sunday ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run ni mo rántí èèyàn láyé tí mo rántí èèyàn Ọlọ́run bá tó ní mi ò ní gbàgbé yín tọmọ kan ní gbàgbé yín so bàbá Tinubu ni a fún ní support lórí second time. Igbó ṣá. Yóò bá ti ń lọ ẹ mọ̀ gbọ́ ẹ lè mọ bí báwọn yẹn sọ̀rọ̀ lórí program yìí. Tó dáwà lọ sí lè ṣe security. Exactly. Ṣùgbọ́n support yẹn gbogbo. Ọlọ́run gbádùn ayé ni ayé ló ìgbọ́lẹ̀ wà. Àwọn àkàndá ìlànà ń gbádùn ayé. Lóyìnbó àwọn àkàndá ìlànà ń gbádùn ayé. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀. Òyìnbó àwọn ọlọ́run dá tí wọ́n máa ń ṣe nǹkan tọ́lọ́run ní ká ṣe. Bẹ́ẹ̀ ṣe wà yìí, wọ́n gba ẹni tó mọ̀ tọ́jú ní fún yín. Òun náà mọ̀ gbé àkìrẹ́ tó mọ̀ mú ẹni ṣiṣẹ́ tó fẹ́ mọ̀ jẹ́ mọ̀ fún ìpínlẹ̀ tó dá. Ọlọ́run kò lọ́wọ́ wò pé Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ kí sáwọn. Ọlọ́run ni ọmọ rẹ̀ mi létí ń pa ayé dé. Ọ̀rẹ́ rẹ̀ àbúrọ̀dà ẹ̀ tẹ́jọ́ wà. Wọ́n ń dó tiẹ̀ àwọn àkàndá ẹ̀dá tí mo dá mọ́ ẹ wọ́n sì ń dà fún ẹ ọ̀gbọ̀n gbàgbé wọn. Bọ́lá máa ti rán mi létí dandan ní kí mi dára wọn sí mi wọ́n bá mi sẹ́yìn dáadáa létí. Torí mi sì èèyàn ní mímí ò mo lè gbàgbé kí n ṣe màláìka mo lè gbàgbé o ṣùgbọ́n tó lọ́wọ́n bá ti gbàgbé yín ó ti tán. Gbogbo orí ọ̀fẹ́ tá a rí gbà lẹ́nìí Ọlọ́run gbàgbé mi ni o èyí bẹ́ẹ̀ ó ṣe é torí náà mo lè tọ́jú yín bẹ́ẹ̀ fẹ́ fi ṣèjọ́ fún àwọn ọ̀nà tó sì ń tọ́jú yín. Ọlọ́run bá tó wá ní ní jọ́ọ̀tù àti ọdún tá a wà yìí gbogbo ayé la mọ̀ bẹ́ẹ̀ fi Áfíríkà Ọ̀gá pọ̀. ó jẹ́ sí onírú Ọlọ́run bá tí wọ́n bá mọ̀ ní sí òde sí i àbí tí wọ́n bá mọ̀ ní sí òde sí i ìjọba bá mi tó. Ọmọ mi kẹ́kọ̀ọ́ ni ó ní Ọlọ́run ò gbàgbé àti ṣoore àbí tí ó bá yá má sọ pé òsè bá àti ṣe tèmi báwo mi kéèrà báwo àwọn ọ̀tá mi lọ́rọ̀ sọ. Ọmọ kan ló kọ́ ni yàwó ọlọ́run kọ́ ní kárí ọ. Ẹ wo orí ọmọ mi yẹn ẹ wo ọ̀sáré la ọgbà mọ́lẹ̀ fẹ́ làwọn ètò ẹ̀jẹ̀ ọmọ náà kọ́ ní kárí. Ọlọ́run ò gbàgbé àti ṣoore orí ọmọ náà àbẹ̀lẹ̀ tí ò bá yá. Má sọ pé òsè bá àti ṣe tèmi báwo mi náà má pàpà wọn ọ̀tá mi lọ́rọ̀ sọ. Ó tún wá ní ọjà láyé àná ẹ̀dá ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wọn mú mi àárẹ̀ lórí ẹgbẹ́ wáyé padà wá tán. Igbó ta ni Olúwa mẹ́wọ̀ọ́ studio àjẹ Olúwa mẹ́wọ̀ọ́ studio. Bẹ́ẹ̀ ni Olúwa ni. Ẹni tí olówó
ẹni tí kì í ṣe èpè àwọn aṣúre ẹni tí ò lábòsí àlòmíràn àbòsí ò léèrè ọba ayé ni àbòsí bí ni nílé wà sí àìdá ni alábòsí ò fẹ́ mọ ọmọ ìyá ẹni ó lè ṣàbòsí òbí rẹ̀ nítorí wípé tó lè yọ ní ibi àbòsí ṣíṣe àbòsí ẹ̀dá bá kọ lára àti lára rẹ̀ onígbòhun tó dáa pẹ̀lú sí lẹ́ni lára ọ̀rẹ́ rẹ̀ kúrò mú lọ. a máa wọ́nà pé kí wọ́n lè túká bẹ́ẹ̀ ni a ní kàkà àtẹ́kù máa jẹ títí ara mi. Àyọ̀sá ni yóò padà fi sí. Ìgbòho àbá bàbá mi. Ó ní alábòsí tẹ̀rí ìyá kò ráyé wá o. Àfi tó bá lè dẹ́kun àbòsí ṣíṣe lẹ́ni tí ò lábòsí. Àjọ̀dún mímọ́. Ẹni tí kì í ṣe èpè àwọn àṣúrè ẹni tí ò lábòsí àjọ̀dún mímọ́. Àmà pẹ́ǹtì ẹ̀ báyìí. Agbára ọlọ́lọ́ka. Ìlú òní bàbá ìgbà. Èkó ni Ìkòròdú ló ti dé ọ̀gá. Ìkòròdú ló ti wá láàárọ̀ ẹ̀. Ọ̀yí tí òyí tó yí lára wà láìsí. Ọlọ́run bá wọn sí ìkan. Ẹni tí ẹ̀ bá máa mọ̀, ó ti lè kọ́ta pọ̀ sí ọmọ rẹ̀. Ẹni tí a bá máa mọ̀ l'Amẹ́ríkà, káàdì ní bísí Amẹ́ríkà. Kẹ́ni kan ló sọ fún ọ̀sán láyé. Tọ́lẹ̀ jẹ́ pé Amẹ́ríkà láti gbé ọmọ ènìyàn. Àwọn Amẹ́ríkà ní ká gba físà yẹn físà ọ̀pọ̀ sí. Gba físà kan lọ́dún yẹn, àjẹ́kùn ní pàwọ́ jẹ́ òkú. Bá a ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, ọlọ́dún ẹ̀ lè ṣe kí pẹ́sidẹ̀ntì ọwọ́ àkùbàdàn ká káwọn akẹ́kọ̀ọ́ ó yá òṣìfà ìgbà yìí. Bẹ́ẹ̀ ni, ọmọ ìṣòdì orí ẹ̀ dúró. Àwọn tó wá lójú méjì wọn máa ń bẹ̀ á. Àwọn tó wá lójú méjì kò lè sọ pẹ́sidẹ̀ntì kí wọ́n lè ṣe ṣe. God bless you. God bless you. Ẹnìkan náà lọ́wọ́ lórí. Ẹnìkan ọlọ́run ó lù. A kò wá fi mọ ẹnìkan. Ẹni tá a mọ̀ ẹ́ ọlọ́run kò lẹ́nu ní láti fi mọ ẹnìkan. Lọ sí dájú ayé rẹ̀. Ọlọ́run dá àwọn ọ̀kan. Ọlọ́run tó dá ọ̀dẹ lọ́dá alágbára. Ọlọ́run tó dá alágbára lọ́dá ọlọ́run. God bless you. God bless you. Ọlọ́run tó wá dá ọlọ́run tó tẹ̀ gbogbo. Ọlọ́run dá ẹja ó ń gbónú omi. Ó ń lo gbogbo ìṣe ayé ẹ̀mẹ́. Sábà lè wà àwọn ọmọ ìkàlùwà láti kìí fún ọdún ní kárí láyé. Ọgbọ́n láti kẹ́tù bẹ́ẹ̀. Ọmọ ẹja ọmọ wà ń mú omi ọ̀tọ́ 24 hours. Ọmọ ṣeré pápẹ́ ṣeré lórí ilẹ̀. Ṣeré lórí ilẹ̀. Ẹ̀wọ̀n náà. So ọba tó ní ní èyí òwe ni yóò ní ọ̀sán náà. Wèrè yẹn ní mọ́ sọ ẹ̀. Bẹ́ẹ̀ wọ́n wá yá wèrè kó ní ọ̀sán náà. Ọlọ́run bẹ́ẹ̀. Ọ̀dọ́ wa bákan náà ní àdè lè rí. Torí pé tá a bá rí Ajara nke. Bẹ́ẹ̀ni. Bàbá rọ́lọ́, aṣọ kẹsí ọ̀dà sí ọba bá ìgbà mú. Ọmọ mi, ọlọ́run àwọn tí sẹ́ni, ọba káwọ̀ yìí. Ọlọ́run ní ṣiṣẹ́ máa yé ìjọba. Jókòó mọ́lẹ̀, jókòó sá jókòó ni. Àní ọmọ sí. Ìmọ̀ ilé ẹ̀ṣọ́ ni ó kọ́ lẹ́sọ̀ olówó àmì lẹ́nu ni. Jókòó. Adàkẹ́ ẹjọ́ lára, ó lára ọ̀dẹ̀ ráyé wá. Òun ò ní mọ̀ fún wọn ráyé wá. Lórí fún òun rí ayé lónìí. Alábòsí ọmọ fún wọn ráyé wá. Ẹni tọ́lọ́run bá gbéga, ẹnìkan tó máa kọ́ ní ẹni òṣùpá lọ́sọ̀ yẹ. Ó ní ẹni tọ́lọ́run gbéga. Igbó.
ọlọ́run bá tó dá yín òun ló mọ èrò ọkàn tó fi dá yín wálé ayé òun ló mẹ́rọ ọkàn tó fi ṣe é báyìí wá ṣe é lóní bára kò sí nígbà tọrọ jẹ ọba tó dá ẹran tó ń fún lóúnjẹ ó dá ẹṣin tó ń fún lóúnjẹ ó dá ìràmú nǹkan jẹ akílówádé dédé ni ó dá yín kí ọ̀nà tẹ́lẹ̀ mọ̀ gbà mú nǹkan jẹ wà bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni kẹ́lẹ́ ló sọ fún dé àpò ilé owó kékeré láti lè ṣe owó mọ́tò. Ìgbò ó wà bá dààmú o. Ìjà ẹ̀kọ́ sí ọkọ̀ tẹ́ ẹbí pé wá. So lẹ́yìn lórí tí mo sọ yẹn, èmi á béèrè ẹ̀tọ́ tó dáa fún yín lọ́wọ́ àwọn gọ́fìmẹ̀ntì. Lórí ẹgbẹ́ ní mọ́tò bíi bọ́ọ̀sì kọ̀ọ̀kan. Ní tó dábàá fẹ́ lọ bìkan. Àtẹ̀wọ́ bò ó dà. Kí ló kàn ló kọ́ nílẹ̀? Arẹwà ni ẹni tó lò pé àbí tó tẹ kọ́ nìyẹn ẹni tí ò ní bọ́sà kọ́ nìyẹn ọkọ ni ọwọ́ yẹn ní ọmọ pọ̀ bá rẹ̀ wá tiẹ̀ ó lè kó lè dà yìí ó lè fi àyè ti ẹ̀ sáré lórí káwọn àwọn akọ ẹlẹ́yìn ẹ̀sìn tó lójú ẹ̀ lórí ìgbà tí ò dé yẹn ìgbà tí ò dé nù. Àwọn tí ń bú wa lẹ́yìn yẹn ìjà tí ò dé nù lọ́wọ́ rẹ̀ lu àwọn èèyàn wá. Àkíyèsí àyè wọ́n ló dá àwọn èèyàn Ó ní àmì àwọn Yorùbá jẹ́ kí sọ̀rọ̀, wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Àpẹẹrẹ orí tọ̀. Olúwa mi bàbá mi. Àṣẹ wa. Ọmọ ló bí ọmọ ló di gọ́ọ̀nà. Àṣẹ Olúwa mi. Bí mo ṣe rí tí mo dùn nínú nítorí wa tó mọ́jú. Ayọ̀ká tó lọ àbẹ́ ìdílé ilé ìdáná tó fẹ́ tó ń gbé mo jẹ́ láti wá ń bí ni wọ́n dé ọmọ aláàlọ́ ọmọ màríà lásán ẹ káwọn rẹ̀ mọ́bí Jésù dẹ̀ ní nígbà tó wá kẹta ó ní bàbá dárí jù ọ̀gá táwọn ajẹ́ Jésù tó jẹ́ ọmọ náà wọ́n wá kẹ́ má gbélé bù wọ́n wá ní bàbá ọ̀dà tó dárí jù ọlọ́run fẹ́ bí wọn ní bàbá dárí jù ọlọ́run tó dúpọ̀ ọmọ tó ń ṣe ni tó bá ọmọ tó ń ṣe ni tí wọ́n ṣe bẹ́ẹ̀ ànábì ó ṣe ṣiṣẹ́ àwọn ará mẹ́ta lè kó mẹ́ta ọ̀nà ìfà ọgbẹ́ ìfà dànù ẹ̀lọ́ pàṣẹ bá wà lẹ́nu yẹn dànù pẹ̀lú gbogbo iṣẹ́ tó lọ́nà fi ń jẹ́ yẹn wọ́n tún lọ́ pa wọ́n sáàpù mẹ́ta ọ̀tá lọ Mẹ̀dínà máa ń gbà wá dẹni wọ́n dẹni ẹ̀yẹ àwọn ará mẹ́ta wọn sùn wọ́n sùn fún yẹn títí táyọ̀ bìtá Ádámù síbò mí àwọn ìgbẹ́ wọn dé Mẹ́kà ẹ gbọ́dọ̀ dé Mẹ̀dínà kẹlẹ́ owó sàárẹ̀ àdébí ẹ wọ́n wo iye owó táwọn ará Mẹ̀dínà ń pa tí kò ní àwọn ará Mẹ́kà àdébí táwọn sì dá ń pariwo lẹ́yìn náà Mẹ̀dínà lọ́wọ́ Mẹ́kà ló sì bí wọ́n sì gbé ọmọ ọrọ̀ fúnra wọn wọ́n jù dáàbò. Ìgbò ìtàn tó bá fẹ́ fún mi olómi ní kí láti sọ̀rọ̀ lọ́ọ̀ ló lọ fẹ́. Èmi ni kí n máa dúpẹ́ lọ́wọ́ yín lórí pé èmi ìsinmi ọ̀sẹ̀ kí n wá. Èyí kò bẹ́ẹ̀ ni kí ló ti dìbò fún yín. Mi ò fún ilé ìdájọ́ sí náà. Ẹ̀rẹ̀ ń wá mi kiri. Ń gbọ́ ẹ dáadáa. Àwọn náà ilé wọn mú sọ̀rọ̀ nípa wọn. Ẹjọ́ ń káàkiri. Mo rí gbogbo fídíò nínú kírísì mọ́ nínú ẹ̀wọ̀n nínú wa. Tí mo jókòó tí mo ń wo gbogbo fídíò ẹgbẹ́ ṣe ń dọ́ọ̀kù tó ń ta àwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ wọn ní ẹ̀sán gbò pamọ́ ẹ̀ pé àná ẹ̀ fi gbowó rẹ̀. Òun ní tọ́jú wa láì tọ́jú yín láì ṣe nǹkan kan fún yín. Ọlọ́run rí mi. Ọlọ́run rí mi. Pẹ̀lú pé ẹ wá ṣe rí báyìí olúwa mi, ẹ wá tún fàyè gbà wá. Àwọn kan wá ìṣẹ̀lẹ̀ wọn ń fi okú lẹ́kún yẹn. Wọ́n sunkún mọ́lẹ̀ ìwọ tó wọ́n sunkún ìwọ nígbà tí sunkún. Ọba tó ní mí kọ̀pá ọ lẹ́kún. Ok, mo ti sọ̀rọ̀ pẹ́ẹ́sì tó ní mọ̀ bó kò sọ̀rọ̀. Àlọ́kùn tó ní wa. Ó máa ń bù. Ọba tó dẹ̀ dẹ̀ àtẹ̀yìn. Sẹ́ẹ̀kì ẹgbẹ̀jẹ̀ ìní ẹgbọ́n ń bọ̀. Ọlọ́run ní àmì. Àwọn ẹ̀rọ tẹ̀ ṣíga ẹ̀rọ níta. Ọlọ́run nípa ọ̀rẹ́ ẹkún ò ní jẹ́ tiẹ̀ ó ní sunkún tó fi jáde láyé Ọlọ́run ọ̀gbọ́dọ̀ tó máa pa ọ́ lẹ́kún kí ni wọ́n sọ fún yẹn Ọlọ́run ọ̀gbọ́dọ̀ máa pa ọ́ lẹ́kún torí pé òòlù tó fẹ́ fi sunkún Ọlọ́run ní pọ́ lẹ́kún láíláí Ọlọ́run ní pọ́ lẹ́kún tó ṣe nǹkan ò lè ní nǹkan òfin gbẹ́ lọ tí ìjọba ti gbẹ́ lọ èyí gbọ́dọ̀ àfẹ́rẹ́ kí a
ìlú ọ̀dẹ gbọ́dọ̀ dá ìyẹn gbọ́dọ̀ lọ́ta tó ọ̀bá lọ́ta ò lè gòkè o. àwọn ọ̀tá yẹn mọ̀ jára ń tiẹ̀ wọ́n àwọn afẹ́ ń bomú tí mo fi sí ni wọ́n tọ́ ń parí yẹn àti bala àwọn tó ń sọ pé ó ti sọ̀rọ̀ ju yẹn wọ́n kọ́ sàn mí èmi ń bínú sí wọn ẹnu ẹ ti pọ̀ jù wọ́n kọ́ sàn mí torí pé wọ́n sọ fún mi àbí ẹ̀kọ́ ìrẹ́lẹ̀ ẹ̀ bá wọn jà ẹni ẹ ti pọ̀ jù àlẹ́ ọ̀dà mọ́kọ́ wọ́n fẹ́ kí n stop ọ̀dọ̀ sọ́dẹ̀ ìgbà láti kọ́kọ́ tó ní tálẹ̀ kọ́kọ́ kọ́mẹ̀tì kọ́mọ́ sí blọ́gà onítùmọ̀ ìfẹ́ kan náà ló ń sọ̀rọ̀ ẹni tó nífẹ̀ẹ́ ni ti ń jà lẹ́yìn mi àtẹni tó nífẹ̀ẹ́ ti ń bú mi ìfẹ́ kan náà ni tó bá rí mi kò ní bú mi tó bá rí mi gan yóò tún kódà yóò fẹ́ ṣe ìfẹ́ náà ní su ẹni tó rí mi lójú mi tó ń lò fẹ́ àtẹni tí ò rí mi tó wà lẹ́yìn mi ti ń lò fẹ́ ẹni tó rí mi ti ń lò fẹ́ ojú ọmọ wa fún mi alágbáyé ó ní ilé kan kọ́ ni yẹn ó ní kò ní pé ìdí ní olówó wa ní. àwọn ti ní ìdáni lójú. Ilé ìlú rẹ̀ láti ṣe. Olówó ìjà. Ìwọ́lọ́wọ́lẹ̀ ọmọ àwọn fámìlì rẹ̀ fún àyè ó sì tàṣọ́pọ̀ ẹrú ó ní bàbá mi ó ní mo láàlá mo ní pé gbogbo àwọn ẹ̀gbọ́n mi wọ́n kò ní balẹ̀ fún mi bàbá wọn ní dájẹ́ ẹgbẹ́ torí bàbá ti rọ́jọ̀ lọ́wọ́ tí mo fi ṣẹlẹ̀ máa ọ̀gbọ́n kàkọ́rẹ́ nígbà náà àwọn ẹ̀gbọ́n yọgbọ́n wọ́n padà àsopọ̀ ẹrú ni ọwọ́ àdọ̀bá ń bẹ̀ wọ́n padà ìbálẹ̀ náà ní ìyẹn mú lu tí wọ́n bá débi bẹ́ẹ̀ pa wọ́n bẹ wọ́n padà lọ bẹ̀ wọ́n lọ bá wọn pé ọba àkẹ́ńbẹ́lẹ̀ tó ń ti ta ọdún tó mú tọ́wọ́ tó ti láàlá tó sọ fún ọba pé ìyẹn tó ń mú ọ ìyẹn ń mú tí ọ̀la gbára ẹni náà mọ̀ sí káwọn kó oúnjẹ pamọ́ sí mi àti àwọn ọmọ rẹ̀ ìlú wọn joseph nìkan ni jíjẹ mímú wa àwọn wa ń bẹ láti ọwọ́ ọ̀rá ń bẹ ní wọ́n wá débẹ̀ òun ti mọ̀ àwọn ọ̀dà mọ̀mọ́ tó ń gbé ra tó ti lọ́wọ́ kábíyèsí ọ̀rọ̀ ọlọ́run sẹ àbí ọ̀sẹ̀ ní ọlọ́run ní láti sẹ eriwo ya oníwo yíyá àyàgbé ẹgbẹ́ nísìnyí mo ti ọlọ́kùnrin wọ́n tó ti bá rí bẹ́kẹ̀ kan láti mo fẹ́ mo nílò ìdílé láti ọkùnrin ó dùnkù ní máa gbọ́ ọlọ́run méjì ní wípé ọkùnrin tí mo rí mọ́lẹ̀ mo lè rí pé ọlọ́run ní ọgbọ́n ọmọ kúnlẹ̀ náà títí mi láìpẹ́ àbúrò mi ni ẹ tí a bá fẹ́ gbàgbà ẹ ibi tí a bá fẹ́ gbàgbà oníkà lọ sí ibi tó dákẹ́ lọ káwá dákẹ́ ká sáílẹ̀ káwá sọ pé bàbá ti ń bẹ ní òun kábọ̀ ọ̀pọ̀ yẹn kí ìjọba rẹ̀ dé ilé tí ní kí a ṣe láì. Igbó rèé bàbá láàárọ̀ bìlísì lórí ìjọba tiẹ̀ agbára tiẹ̀ owó tiẹ̀ láyé. Àmì ọ̀ṣà owó bàbá dámì àṣẹ. Bíbélì ni ẹ jẹ́ kí ọmọdé kí ó wà sí ọ̀dọ̀ mi nítorí pé àwọn ìjọba òru tó lè má ti lé àwọn kéékèèké ẹ jẹ́ kí ọmọdé kí ó wà nítorí pé àwọn ìjọba ọlọ́run ẹ̀gbọ́n tàbúrò lè mọ̀ kò ní parẹ́ láéláé ìgbà níwájú ó máa fi ń tẹ̀lé àwọn ọ̀dẹ́gbà fún ẹ ọlọ́run bá mi gbà fún ẹ onídẹ́ni àná wà kọ́lé ara rẹ̀ àwọn mọ́tò gbogbo ẹtí máa ń bínú ẹ̀kọ́ bínú ọlọ́run bẹ́ẹ̀ ni máa ń bínú owó ẹni sàn bínú ọlọ́run bẹ́ẹ̀ máa ń bínú mi bínú ọlọ́run ni torí pé gbogbo bí mo wà yìí sìn ìlágbá láti débẹ̀ ogun ọ̀ra ọlọ́run bínú síbẹ̀ fún ara ẹ̀ náà láàlá ẹgbẹ́ ọlọ́run bá dẹ̀ nífẹ̀ẹ́ yóò mú ìfẹ́ rẹ̀ wá láti sáàtì ayé ẹ̀ láti sáàtì rẹ̀ yóò dà sí lórí
àkọsí ayé pé ẹ máa fẹ́ràn nìyẹn ọlọ́run ọba ló nífẹ̀ẹ́ mi ó mú ìfẹ́ rẹ̀ wá láti sọ láti òkúta ayé fún mi ní ọlọ́run ọba ara àfẹ́ rẹ̀ tó ní fún mi ló dé kẹ́ fẹ́ràn mi lẹ́sẹ̀ wá ọlọ́run ọba ń fẹ́ràn rẹ̀ àti gbogbo àwọn tó ń tẹ̀lé wọn tó sì fún òfin fẹ́ràn rẹ̀ mọ́ ọmọ níjọ́ sí wọ́n tó ń tẹ̀ wọ́n gbà pẹ́ tó ń tẹ̀lé ọlọ́run mẹ́jọ kọ́ mọ́ gbà ọ̀rọ̀ ọ̀rẹ́ gbà fẹ́ yìí náà torí sọ pátápátá lọ́run gbà ẹ̀rì ayé ó sìn yín ọ̀rọ̀ tó sìn nígbà tí a bá dàgbà fẹ́ darúgbó tán àwọn tẹ́ bá tún bí ayé òkú mọ̀ sí wọ́n ń bà mí látàánú ayé bí mo ti wú yẹn ló ṣe rí o Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù ẹrú wo. ẹ fẹ́ sọ̀rọ̀ náà lọ́yà. ok olúwa mi pé àwa gẹ́gẹ́ bí báyìí sọ́tẹ́lẹ̀ àwọn nàìjíríà kò mẹ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní gbogbo south west à ń fi àsìkò yìí abẹ́rẹ́ sí bàbá tó bá ti tó táìmù sínú. abẹ́rẹ́ sí tó bá ti tó táìmù. olóhùn fẹ́ gun ìwà mọ́tò tó ń gbé ọ̀rọ̀ sí ọmọ ẹ̀fẹ́ ń gbé. à ń bá àti bẹ̀rẹ̀ wọn sí bàbá tó ní wípé àwọn nàìjíríà kò mẹ́rin táwọn ní south west pátápátá a tẹ̀lé wọn a nífẹ̀ẹ́ wọn láti ilẹ̀ so wọ́n jọ kọ́ try kọ́ gbọ́ ti àwọn nàìjíríà kò lẹ́yìn ní gbogbo south west pátápátá bàbá rẹ̀ ti ń gbọ́ torí gbogbo àwọn olóṣèlú láti ní olóṣèlú àánú ẹ̀dá ní gbogbo àwọn olóṣèlú south west wọ́n jẹ́ gómìnà wọ́n jẹ́ sínétọ̀ wọ́n jẹ́ mẹ́rẹ́gù wọn ò rí tiwa rò rárá wọn ò rí tiwa rò rárá gbogbo abájáde ní BBC ní gbogbo south west BBC ni o kò sí nǹkan gbogbo ẹ̀ tó wà lọ́wọ́ gbogbo wa so àwọn adẹ̀ àti sọ adẹ̀ sọ pé bàbá tí olóògbé náà máa tẹ̀lé gbogbo àlà ń dìbò ẹ̀sùn wọn ní àtẹ́wọ́. gbogbo wa ní dìbò máa tẹ̀lé so bó ti jẹ́ nìyẹn. iṣẹ́ yín máa di jíjẹ máa tẹ́ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wípé ìmọ́lẹ̀ Yorùbá fún ẹ̀yin tẹ́ ń wò wá gbogbo wa mọ̀ wípé ohun tá a gbé lọ́wọ́ ta fi tẹ̀lé olóyè we are saying it officially pé a wà lẹ́yìn olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà láti ṣe support fún bàbá wa Tinubu ní ọdún 2027 fún àwọn tó bá wò wípé níbo ló wá kù tí mọ́lẹ̀ Yorùbá fẹ́ lọ a ti wá bílíọ̀nù officially láti wá rí olúwa mi adìyẹ́bẹ̀ yìí bàbá wa tẹ́ wà lókè ẹ dákun nítorí Ọlọ́run àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n ń ṣe lórílẹ̀‐èdè tí kò dùn mọ́ wa kùn lára ìdá nínú wọ́n máa ń rẹ́ wa sẹ́yìn wọ́n dẹ̀ máa ń kojú pa wá rẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ohun tí ẹ bá lè ṣe àmọ́ ìjọ sáà bàbá Tinubu máa ń ṣàwọn kọ̀ọ̀kan fáwọn àkàndá ẹ̀dá o tí wọ́n máa ń dùn sí lọ́dọọdún aláwọn kan lẹ́kọ̀ọ́ tó máa ń lọlé bàbá tí bàbá máa ń fún ọ ní ẹran tó máa ń fún ọ ní rice tó máa ń lọlé bàbá aláwọn tó máa ń lọ síbẹ̀ ṣùgbọ́n bàbá nìkan ò lè ṣe kó tún bá gbogbo àwọn tó súnmọ́ wọn kó tún bá wọn sọ̀rọ̀ wọ́n lè máa ṣe ìgbà ìgbàlù pẹ̀lú àkùnrin ẹ̀dá kì í ṣe pé tówó nìkan wọ́n fún wa ní iṣẹ́ wọ́n fún wa láàbò wọ́n fún wa ní ìkọ̀tún yẹ ẹ ṣe gan sa òkè ayé ẹ̀rá ìkọ̀. olórí fóònù sọ̀rọ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.